má jẹ́ kójú ó tì yín. Olúwa ti sọ pé òun ò ní jẹ́ kí ojú kó tì wá. Olúwa má jẹ́ kójú ó tì mí lọ́dún yìí. Èmi gbàgbọ́ wípé Ọlọ́run tí ò jẹ́ kójú ó tì Júdà kò ní jẹ́ kí ojú ó tì wá. Amen. Kò ní jẹ́ kí ojú ó tì wá. Amen. In the mighty name of Jesus Christ. Amen. Hallelujah. Hallelujah. Amen. Ẹ jẹ́ kí a tún gbàdúrà bíi méjì sí. Ẹ jẹ́ ká sọ fún Olúwa. Olúwa tilẹ̀kùn mọ́ àwọn ọ̀tá mi. Bàbá bá mi tilẹ̀kùn mọ́ wọn. Má jẹ́ kán lè dọ́dọ̀ mi. Tilẹ̀kùn mọ́ àìní ayé mi. Tilẹ̀kùn mọ́ ogun ayé mi. Torí pé Jésù ni ilẹ̀kùn. Jésù ni ilẹ̀kùn. Ó ní tá a bá ti kàn òun ó ṣí. Olúwa tilẹ̀kùn mọ́ àìní ayé mi. Tilẹ̀kùn mọ́ ìnira ayé mi. Tilẹ̀kùn mọ́ wàhálà ayé mi. Olúwa tilẹ̀kùn mọ́. Torí pé o ti fún mi ní master key. Tó bá yẹ pé a wọ́ọ̀chì wa fún 8 days 8 nights tí a ṣe ní December 24 to 31st àti gba master key lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ wípé a lè fi sílẹ̀kùn àánú wa at any time. Ìwọ náà tó ń gbọ́ mi báyìí o ti gba master key báyìí tó lè fi sílẹ̀kùn tó lè fi tilẹ̀kùn. Mo fẹ́ kó jẹ́ àgbàdua wípé Olúwa mo ti gba master key báyìí láti tilẹ̀kùn mọ́ àwọn ọ̀tá mi, láti tilẹ̀kùn mọ́ ogun tó ń bá ìgbéyàwó mi fínra, láti tilẹ̀kùn mọ́ ogun ayé mi. Olúwa bá mi tilẹ̀kùn mọ́. Ọlọ́run tilẹ̀kùn mọ́. Nítorí ní ọdún yìí olówà fáwọn àyànfẹ́. Mo fẹ́ gbé ìgbé ayé aṣẹ́gun. Olúwa tilẹ̀kùn mọ́. Ọlọ́run tilẹ̀kùn mọ́. Ẹ̀mí mímọ́ tilẹ̀kùn mọ́. Ọba àwọn bàbá mi tilẹ̀kùn mọ́. Gbogbo àìní ayé mi ní èṣí. Olúwa tilẹ̀kùn mọ́. Ká ṣiṣẹ́ bí erin, ká jẹ̀jẹ̀ ìlérí. Olúwa tilẹ̀kùn mọ́. Ṣé bó sọ pé màá jẹ níbi tí mi ò ṣe sí? Ó ní màá kórè níbi tí mi ò gbìn sí. Tí àwọn ọmọ Júdà bá lè ṣe lọ́dún méjì tí wọ́n jẹ níbi tí wọn ò gbìn sí. Ó sọ fún wọn wípé ní ọdún kẹta ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ gbìn, tí wọ́n á ṣẹ̀ṣẹ̀ kórè, tí wọ́n á dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa jẹ. Kò sóhun tó ò lè ṣe. For 40 years ó dúró ti àwọn ọmọ Ísírẹ́lì. Wọ́n ò gbìn, wọ́n dẹ̀ ń jẹ. Wọ́n ò ká, wọ́n dẹ̀ ń jẹ. Wọ́n ò ní bọ́ọ̀lù, wọ́n dẹ̀ ń mú omi. Kò mú omi jáde fún wọn nínú àpáta. Ọlọ́run mi, òun gbẹ́hun tó dára ò gbọ́dọ̀ gbẹ́ mí ní ọdún yìí. Jẹ́ àgbà dáadáa. Bóyá òun gbọ́ mi, o ti dé marriageable age, o ò tí ì lọ́kọ, o ò tí ì láya, òun gbẹ́ ọkọ, òun gbẹ́ aya, ò gbẹ́dọ̀ gbẹ́ mí ní ọdún yìí. Torí pé Olúwa mú omi jáde nínú àpáta fún àwọn ọmọ Ísírẹ́lì. Olúwa wá mú omi tèmi jáde nínú àpáta. Jẹ́ kí ọkọ tèmi ó wá bá mi. Jẹ́ kí aya tèmi ó wá bá mi. Maybe last year we are not doing well. This is your year. It's the year of the believers. You must do well this year. Mo aládùúrà wípé a ó ṣe rere ní ọdún yìí. Àmín Jésù. Olúwa sọ wípé ó ní sọ fún olódodo pé ó ti dára fún. Mo pa láṣẹ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìrìjú. Mo ní yóò dára fún wa ní ọdún yìí. Amen. Mo ló ti dára fún wa ní ọdún yìí. Amen. In the mighty name of Jesus Christ. Amen. O ní ìkankan ṣe pẹ̀lú last year. Last year has gone. Ohun tó ní ṣe pẹ̀lú ní 2019. You see, all of us that started this journey, we will finish well in the mighty name of Jesus. Amen. We will get to our destinations in the mighty name of Jesus Christ. Gbogbo ibi tó Ọlọ́run bá fẹ́ gbé wa dé ní ọdún yìí ni a máa dé ní orúkọ Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mímọ́. Amen. Ọba tó ní ohun gbogbo nínú ohun gbogbo, ọba tó máa ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Èmi gba Ọlọ́run gbọ́ wípé àtiwọ́ àti èmi kò ní ojú òní tì wá ní ọdún Àmín lórúkọ in Jésù. the mighty name of Jesus Christ. Amen. Èmi mọ̀ wípé ìwọ tó ń gbọ́ mi,
bóyá o jẹ gbèsè. Ọlọ́run tí ó gba àwọn ọmọ Ísírẹ́lì tó gba àwọn ọmọ Júdà, Ọlọ́run ni ò kúrò ń bẹ̀ o. Tó bá jẹ gbèsè, Olúwa ó san gbèsè rẹ. Ìwọ wo obìnrin opó ni ní 2 Kings chapter 4. Òun kọ́ ló jẹ gbèsè, ọkọ ẹ̀ tó jẹ gbèsè, wòlíì Ọlọ́run ni. Ó dẹ̀ ṣe dáadáa, nǹkan tí ò bá ṣe dáadáa, ìyàwó ẹ̀ ò ní sọ wípé wòlíì Elisha, you remembered my husband now. He was a righteous man. Ó righteous, ó jẹ gbèsè lọ sí ọ̀run, ó kó fún family ẹ̀ sí problem. If there is anything tó jẹ́ wípé ó ń ju ayé ẹ̀ lẹ́nu, bóyá gbèsè ni o, bóyá ohun tó jẹ́ pé ò ṣe tí àwọn ọ̀tá sọ pé ò ṣe, jẹ́ á gbàdúrà sí Ọlọ́run kí Ọlọ́run nínú àánú ẹ̀ kó bá wa mú kúrò. Ìwọ wo obìnrin opó yẹn, nígbà tí Ọlọ́run tó ṣe tán pẹ̀lú ẹ̀, Olúwa bá ti ṣe tán pẹ̀lú ẹ̀, kò sóhun tí ọ̀tá kankan lè ṣe. Ọlọ́run ṣe tán pẹ̀lú Hezekiah láì kó jágùn, kò lọ sí battlefield, ó dẹ̀ win. So this year we don't have to battle before God declare us winners. Wọn ò ní instrument ogun, àbí ọkọ̀ jẹ́ àní àti ní instrument ogun tí Ọlọ́run máa fi ṣẹ́gun ayé wa. Hallelujah. Amen. Hallelujah. Wọn ò ní instrument ogun tí Ọlọ́run fi ṣẹ́gun fún wọn. Ọlọ́run máa ṣẹ́gun fún wa ní ọdún yìí láì lo ìbọn, láì lo ọ̀kọ̀, láì lo àdá. Ọlọ́run máa ṣẹ́gun fún wa lọ́dún yìí. In the mighty name of Jesus Christ. Ọlọ́run máa ṣẹ́gun fún wa lọ́dún yìí. In the mighty name of Jesus Christ. Ọlọ́run máa ṣẹ́gun fún wa lọ́dún yìí. In the mighty name of Jesus Christ. Ẹ jẹ́ ká gbà dáadáa. Ọdún wa la wà yìí. We just have to believe. When God told Abraham that leave your father's land, go to the land I will show you, he did not know the land. But the Bible says in Genesis chapter 12, verse 4, that he believed God. I just want you to believe this here. When you believe, everything you need, God will provide for you. Amen. Hallelujah. Hallelujah. Amen. Amen. Ẹ jẹ́ á gbà ládùúrà. Olúwa mo jẹ gbèsè.